Edo ya lare o osoredo wa gbegbe o mama rere sun ore na wa ya bo ya o todo ya ro wa itodo ya risi wa ya lare o osoredo osori manado wa ya bo ya ege ibude oredo ibude oge uhunsa yajena ege ibude oredo ibude oge uhunsa yajena oga neru na ya suan o no nya ba sado bua ma wese ya de na no gbe wori ni ma sado godua ekedu ye de ya kire ma sikuko manado ma zebo ma unu ma nendo ma ewe ma ri budere owu we no ke ebe no ho are la baba mudiakeva o ge ya gba ni ma ni ma ta de na ibude ma ri la de na gera ni ma na ma ya we mi ve da gbon ma fiangbe ma o fiangbe do fiangbe o wa ke bo de ni ma ni Jesus Christ no nya wa ise wa ya bo kan o wa egu o mama re soin wa mi busy gbe o re gbe o wa bo kan ibude re na ilobie ago me makata kere uza don gbera mana we tabun kwa gbe ma ye ta uzo la na are itowe na unwo aya tafo unwo aya ya tafo bari towe na ni mata na wa mi ban owu mu e no se ni lobie ne na defio ne evanso awa lobie we no ka kina lobie so pan mi o mero bo se ne oro na mo ma gba ho wa zabe ni ma we on ese taro ba don ri egwan ni ma ya o ise ilobie go no me do makawi ta sudan kadari adi wada ho budosa orebe hozia hu ene ovie ha owe ne mana me bude ya na me bude owe ti ya defie biebi te mana me bude ti ya defie ebiebi ya defie afua tole ba wa afua tole ba wa biebi rundani okeke ni ma ri bude ye evi kevi no re evagbon ilawagbon ma ye na ukaka boda ho ibudosa ko piaki o okuoki o orana nwa fo eragbon na dai ho ibudosa ibude na eke no de kan gera owe megberi o to ri wa dai ho re gbezu wunu re ma ofua re de madagwa na re do yo dan ho ibudosa ebi tarun wo wo viengwe na owe ke ni obude ye owe wo gege itigi owe so pon ebo na mi bude ebo na tigi rundani wa gi ma wa ma wa dan ho ori bude owe ohunsa tare ba no fiam gi ma ya fe o ise ilawe ogo orome ai ma gwan kan na be ilawe ogo orome bo ya de ilobie ogo orome ilobie ka o ilawe ilobie ogo orome bo ya de if no ya de ilobie o sagie ilobie o sare bodun da don yima ogie ilobie oju won ilobie o we na ga we o we na je be ri o te o ma wa zeta te ma wa o we go da yan ba ru ebi no sagie ebi no ma no
Orebe Genesis, a bomb hen, one pavia a yagi. Away, Warakan Wayamwa, Wayaramwa, O Salabariatino, Vanabonayamwa, Umamani, Ilovia, Olari, Ilovia, and Amiomo, Ilovia, and Megbe, Ilovia, Larry, a Becoritan local, when he obviously, or where Ilovia, Wagaya Logbe, Wagaya in a Bonu. Ebi tan hu ise e barogi ya so parogi o we nu anwa me ru ha na na same o hu ra anwa me o we ba ni o we no o we no ko won lu he u fian parogi ro we enwen ro kan won o we gesu okan enwen ro kan won gesu okan gera edun we yaku gera edun yaroro edagbon won ya when go can one guess what can half one that road here do one one go can one we don't have one oh when no that one here o saliba no fiangbe no rebe no one the marina na o isa do wa mi o bo saliba kedo ni matana o bo salo bo akedo ilobie ole okao be even o yon ya do wa ho ilobie okao be even o yon ya awa modo ari oku ewi na bun o le lekan ara wọn dọ ara rí oko èyàn bọ́ọ̀lù lẹ́kan ìwò bọ̀ rẹ́ba ìfọ̀ èrò rẹ́ba ẹ̀wọ̀n rẹ́ba ilẹ̀kẹ̀tì rẹ́ba dàyàdọ̀ lè fi yí dàyàyè rí kí n rí àìdó dúẹ́kì àìdó dọ̀lọ́wà àìdó polówà àìdó dọ̀lọ́wà àìdó ọpọ́n àìdó lébàáyé àìdó sàmẹ̀wúhà àìsàmẹ̀kẹsẹ̀rẹ̀ àìsàmẹ̀kọgbàrẹ̀ àìdó bíẹ́bíámẹ́ ado ya lebae ado luwome ado gbeba ado duema wege ado yeki ado yiwina ado gba ore mo evi na le lo ya ma ki obungbe eyi na ni obo ni ipe akebi ku no se ti yan mo odo kebi no se ti ni oku an ni obo ni yan wunda evi no me eyi na yaku evi no konkon eyi no wọ́n yàgbé gbé ọ ìwẹ́ ẹ̀fún òyìn mẹ́rin ọwà ó ka ò pé ẹ̀fẹ́ ìyá fẹ́ ìlóbìẹ̀ nàkàrà ìlóbìẹ̀ náà wà ó ka ò ẹ̀fún òyìn mẹ́rin ìyá fẹ́fẹ́fẹ́ ẹ̀ àkùnrin o àbò wá o àdó ẹ̀kẹ́ o àgbógbó o àgbógó èrí ìlóbìẹ̀ ọwà ó ka ò wọ́ wàyà gbé ìyá fẹ́ rèé ìlóbìẹ̀ máa sọ̀kan òrùn ẹni máa sọ̀kan òkàmẹ́ kó ìyá fẹ́ rẹ̀ lágbọ́nà ìlóbìẹ̀ máa sọ̀kan òrùn ẹni máa sọ̀kan òkàmẹ́ rí àṣàbùwẹ̀ bò ìlóbìẹ̀ máa sọ̀kan òrùn ẹ̀wọ̀n ìlóbìẹ̀ máa sọ̀kan òrùn ẹni máa sọ̀kan dúdàgà ránṣẹ́ wà gbèrè náà àwọn ìyá fẹ́ ọ̀sẹ̀ gbólóbìẹ̀ yẹn fi àwọ̀ ìránṣẹ́ wà ẹ̀ bẹ́ẹ̀ yà rẹ̀ bẹ́ẹ̀ yà mọ̀ ọ̀gọ́ ẹ̀ bẹ́ẹ̀ yà yẹ tí wè ní ẹ̀ bẹ́ẹ̀ yà wé gbé bẹ́ẹ̀ yà wò bọ́ ẹ̀ ayà dọ́kì ayà gbogbo ayà gbogbo tó pọ́n ọ̀sẹ̀ gbólóbì ẹ̀ ọ̀ mẹ́sùn ẹ̀ ọ̀ yẹ bẹ́ẹ̀ nà má kẹ́kẹ́ ọ̀ yẹ bẹ́ẹ̀ nà má káyọ̀ ìyá àwọn náà tàbí àwọn ẹ̀ náà ibùdó náà gúrọ̀ ẹ̀ náà ìwẹ̀ ìlóbì ẹ̀ nìyí ọ̀wà ẹ̀ òkà ò bẹ́ẹ̀ rí yàfẹ́ náà ká òràn mẹ́ oko àwọn dọ̀ ọmọ náà lóbi ẹ kẹ́bí náà kẹ́kẹ́ ọ̀kan náà lù wọ́n díẹ̀ ní ẹ̀yí sọ̀kẹ́ òkè àràrí okú ọ̀nà gbogbogbò èyí yàfẹ́ àbí ọ̀nà ọ̀sẹ̀tì ìwé bẹ́ẹ̀ ni ẹ̀wẹ́ ọ̀rẹ́ ìwé yàfọ́ ọ̀ẹ́sẹ̀ gbí lóbi ẹ̀ ọ̀wẹ́ wí náà túbà ọba àràfẹ́ bọ́ọ̀mù so ọ̀nà àṣẹtì dẹ̀lẹ́bí yàfẹ́ ọ̀ìdẹ̀lùpọ̀ òpónàmọ́sẹ́ ọ̀ìdẹ̀lí bàtànàbíọ̀ yóò wẹ̀ ọ̀ìdẹ̀lí mọ́tò náà fi ọ̀ìbò wà nàmọ́sẹ́ ẹ̀yà yẹ wọn náà ọ̀dà wà gbọ̀n yẹn ìyùnú àwọ̀ yìí ọ̀dọ̀ òkè ọ̀fẹ́ àràmì àṣẹgbì lóbi ẹ̀ ọ̀mà ó nà gbó ọ̀kàn lóbi ẹ̀
o no gwi go kan lo bia gwa we mi no keke o yo me ni o ma sokan yo ti ka we ebi ya fe ni wa wa gbon na okun ya fe ni wa kun agbon na ni e wo ni ma sokan o ma sokan fun dabo ilobie ni o gita ge mi ya ilobie ni ilobie e na na we mi do ba ni o we kiabuwe oni o ka o be mi ya fe oni ero o ma gba ama we se o ma gba wa yo ba bien go kia oruko wa be tobi wa yo ba bi lo bien go kia una ya logo oda fun oruko wa yo ba bi lo bien go kia una ya hin oda fun unu oruko wa ya ki yen obo kan won unu oruko Runabo ilobie oruka obe onome. Ebi no saloba ya wo kwa be ni mata ozola no gbera. Eti no saloba mu yivie kwa okwa. Na seti ho. Na seti yo bob bigo here. Na megi ya we oni o Be yo wa ya no rien no ragmona. Ba no na mu o na mu me. O rien no ragmona ilobie. Oge chabu he ni o na mu me. Eba ni ma sokan ebi on be ro na sokan ebi so wa sunu wa odo ame o afion panike ilobi eni ma gba o fi so panike do fini o wo o ba so panike o ame o ga se me po ilobi eni o ma gba ipe edo beye ye pia ida beje egbe sa so pia ni de lo bi ani magba ara o giza de lo bi ani magba o agbon mi mia o geri la kan re ayi mi be me no ta o awo riye egbegbe awo o mo mo ri me egbe iko yana are bana ata mo pa e ba ni orion ero yeye runda eme loye isokan wa gbona igwe wa hen na tana e ya gba ilobi eni magba orion me ni ma gba de ero odo ayo okwe ado akwa egbe mu de ero odo ye vi ya fe wa kan wo be ni ilobi na ro Fiaweria ilobi ni na sokan ebi ya fe no iwa ke bu mo ya gba oko no nego du ma le mi rere yon to bo ayunu do lo yiwe o ma obe ya obe vi no be ye obe no be ume du daga ilobi eni garo o bo pia awe to ko ni le lugwa le ba no de ni owo ma na be rien na be ma runda eyan be ro no rien se e ba eni odo ke ba me ni ilobi e na sokan wa te mi are bi je kian wa yan yunu di yan ko ye runda yan me sokan Isokan ni bokede ilobie. O yo kawo reven oronme. Ou ya vient ya o. O da fun ga ri ogo nu ri ogo ni radio ogo ni yu we ya fe na ati awon. O mana lobie ke save don keke. E na me sokan bo ri lobie. Ore gan be ore kabu he ni. O mana sokan Edike ya fe uriaiwa. Nike ya fe uriaiwa. Duwa honi ha. Borina yebe dio. Wozeni kwo. Na he evi lobia. Dege dio rino. Dege bani ema gbon kwa yi. Dege bani eme orome kwa yi. Bogi ze ni kwo na he even lobia
Otani no oi we. Boy is there equal in be the way bani okay e bani o ma esian kan. Boy is there na he ba atawi lo biere. Awe ala na lo biere. Ya I walk pa o be ri pe de va we na la de we ya. Degbe. Iya we de ite mi o be he. Iya ma be uno de. Boy is there the ko dan we yo. Ebe na wan we correct and local. Won pa ohun yin obvious oka e we na re yi lo biere lo gbe. Ààrẹ yìí ló bẹ̀ ẹ̀yìn ìgbónú kò pẹ́ o kò pọ̀ o tẹ̀rẹ̀ kẹ́rẹ̀ nù pẹ́ yá tì í òkú ìkùn ni ọ̀ òwúrẹ́ náà o ọ̀ àfà náà o ọ̀ òtà náà o òkú ìkùn ni ẹ̀ náà mẹ́ wákà ẹ̀ wé ni adé à kéde ọ̀nà wẹ̀rẹ̀ abáyá mẹ́ wẹ̀rẹ̀ abáyá mẹ́ mà ní ebi yé di gòè níwọ̀n ebi gòè. Ba wa mi ame fo ya se gbi lo yo ga me ni yo na gbo iye me wa be ma me o iye me ti ni ma me o ame ni ma gbele ba we na hin koko na hin agbelian we ga mi be no salo ba ya wuyan eyin wa ruze bo ize ni mane e ma na gbon ni mana we no salo ba ya wu ma mana we no salo ba ya wu ma mani wa be digwe wa ya me ni tana mani be digwe ma mieke ne okoko oporu keke bi jokoko ni ana loye oge no a bi joko wa okoko oporu are owa kwe iyokoko ni owa kwe de o be kwe be pa de o ọ̀rẹ́ ikú ẹnu pé kí à iye ọ̀kọ́ ni wà dé iye ọ̀kọ̀kọ́ ni wà dé ọwọ́ àbàhún yóò tọ̀ iye ọ̀kọ́ ni rí dé ọ ìbàhún yóò tọ̀ ọ̀rẹ́ ìbàhún yóò tọ̀ ètò ìyá fẹ́fẹ́ lórí wà lẹ́gà ùhẹ́ ọwà wéyẹ̀ yóò dáre ìyá fẹ́fẹ́ sọ́pà àrọ̀ ọwà wéyẹ̀ yóò dáre. Ẹ̀rẹ́ ní ọ̀pá yà yìnyà iyọ̀ kọ̀kọ̀ ni ọ yìnyà ẹ̀tọ́ hàn yéye ẹ̀dọ́wẹ́ alẹ́kùwẹ̀ òkè ọ̀pọ̀rú ni ẹ̀wádìí ìyà kọ̀kọ̀ ni pé èkì ànọ̀sálẹ́bùarí ẹ̀nọ̀pọ̀rú ni ọwọ́ adé ọwọ́ kòdùkùn wá adé ọwọ́ kìnnà bẹ́ẹ̀ ni àná ọwọ́ kìnnà bẹ́ẹ̀ ni àná ọwọ́ kìnnà bẹ́ẹ̀ ni àná ọwọ́ ìyẹn má dẹ́gẹ́ o. Àwọn yẹn rí ọbẹ̀ iye ọ̀kọ́ ni àwọn rí ọbẹ̀ lọ́sàlọ́pọ̀ wá kà á ní kí á ní wá kìnnà ọwọ́ ajáde sẹlẹ́fà wúhe ni iye ọ̀kọ́kọ́ ni ọwọ́ àrùn wúhe ni yóò tọ̀ ọwọ́ aládé sẹlẹ́fà ọ̀rẹ́ ìwà aládé sẹlẹ́fà ọwọ́ àrùn rẹ̀ yọ. Ọba rúdẹ yọ nà ọwọ àgbàgbé ọwọ àsànfà iye ọkọọkọ ìbè gùhé ọbẹ wẹgẹ gbé ya ọbẹ jìyàn ti yẹn ọbẹ pa ọtẹ ẹsẹ ìpẹdẹ ìyàn iye ọkọọkọ ni ọsùn ọmọ ìgbìnà ọsùn ahọ èké náà ọ yàfẹ ẹyẹ wà kìí adìyẹ ẹyẹ wà kìí ọmọ. Ìjọ kọ̀kọ́ ni ẹgbẹ́ mọ́ làdíá ẹ̀yà iye bẹ́ẹ̀. Hùndà ìyẹn dé náà pa. Ẹ̀dọ́ náà wẹ́ ìjọ kọ̀kọ́ náà máa dé náà pa. Ètò kwèkàn. Nígbà tó gbé ta ẹ̀dọ́ wẹ́ ìjọ kọ̀kọ́ adìyẹ náà máa dé náà pa tó kwèkàn. Èrì ọ̀sà ló bá yẹ. Àwọn ẹ̀dẹ́gò dẹ́sẹ̀ máa. Ane ne nwa sema ke gara be no pe agwalo yi ogwe he ebi dede he ye eja be no na we iye we ke bo wuko ni re ebi man ri gwa ma eya makin no wan eya tege iye we no wa se anya wa kwe na wa kwe o wa zihin kwa gbava o wa kwe iye we ni be no yo se
iye we ni oy gbeku soto no bo obe oyo kan wo ko ni no make na gba e o ko ni ana do vi obonya iye we odo lodi eke la wegbe odo lodi eke la wegbe o we de fo do gbe mi ade odo gba do gbe bi obonya o to si fan isan fan igbe orun hun ne ben no salo boye no we ga certain fie mi no salo boye we ria ago o pe oye mi na fifi o pe agbe oye mi na lo o pe agbe oye mi na re to agbe iya ben no salo boye o pe no we ga certain fie mi no salo boye fie we ria u we ri mi ba sa de go so ma no ye vi lo da fu no e pa lo bi o ya de gwa nunca moça we owo ko buda we unda bo e wo yo pe ana ewi no pe manidu owo to ye ewi no yo pe ale lo ko kan no gwa lo ko kan uwe gbe oye awo pe agwa lo ko va awo pe ofifi le kan o ko wa o ye gwa lo ko we kan e je ya tin o me mi no sie we no ko no ro wa we gwin iru be no kekea umune no ruwa ulobye kera gufie ke be da ya wa ebe na so ba ya gbona iku obu sepia kakabo iku obu sepia kakabo ara vio eveva opia ya na vio kweva oye kere who doesn't know give evi do kaya yo sale ba ya yo pia egboku opa ro edobe ya yan to ni iye fiefo akakan edobe ahan to ni o get na tunda iku aka we gbin an ro ohoge no ti pia we ti ke amuri sebedi o te bien ro je an sebedi o te ya honia ni ari oku ya sebedi o e ma so na o we to pia o ari oku ya e me lo bi na ya lo oku o ari oku ya o yin ya ri o ma ya nebute punishment o to pia wa punish o ma rio ye o khoni yin o ri won re if don't see ni ku idan ki he bo se gbe ilobi e na to iban if don't see ni ku dan he ba se gbe ilobi e o le ba se o hopon se o idolo se o iwiji winner o se gbe ilobi e o ga he emi ilobi e tun da emi eva iku he o pe aya fe wada he me na o was ni hu na he emi lobie was the ni na he was the na ti e u da he o run de eva o sie ni hu na si owe boto bo ase gbe lobie asati ka gbe we yen ni oni mo boy ti ka we owe hu yen bi ni mo boy o be bi na bo o na be fi bo we ria e dia don ti ka we ye me ke di ogbe na kwa wi si una e de ya yi si una o ti we ka we yen mo bo me e mo tagile no o ni abe gbera bo se ni ku na he bo se gbe ilobie ebi eva oro no ka o afi weria oroku igba na buki opa afi weria no regboku igba na buki opa manipe ama oni mama dege oni madege beno salobo aye no igba na owo eva eha ene igba na owo eva eha ene igba na egboku fi weria buki opa ni aya ka ipede enyangie ikweso ipedogbon no igba na egbin afiwerie o fiwerie be no be ayezo anogbura e yo yozo lana we no yozo lana e yo yozo lana de eri gbikoye ma dege igwe nu kakabo ho gelawo tion gelawo e ko gelawo ho igba na egbo kan won fiwerie we wa ge o na to to
ou ka bo yo bora e gbe lo kawon kaka bora tian kaka bora ruwe kaka bora mwedede kaka bora munu soso unu kaka bora yo bo si e to ke to na ru ke na to u a yo bo si e tete ne kwega wonyeme no ga ngogo no ga mu ge mu e dio sa no boye igba na de gbe fi we ni o re no ka o mu bo me ba ya on ka vie la don so gbera o ka vie la dia o ka gbe na la dia o mu bo me o ni wa di pe di hian mo so pe di han o ko so pe di san e ga don atu sa gian ara wo ni o pa wa no kuki o se na ya tian ho o kuki e wa ya mi sa gian o se na ya re ho ai re ro ai to nda o de no sale bo vi ho la o ma di o pe lo de ni lu mi o lu da ni ilo bi ga kan pe a o yo de to ko na mo bo men di ko mo bo men ya be ho di asiko pe a we no pe a we be en wo ma yo keke du siko ku o ri ege na no ile lai ni ate follicle stage okay o tu an gbobobo o tu an gbobobo pe de yan ọ̀nà re ba o ya gbobobo ege ni egbe edo awese egbe edo awese no gboge ha odo eken do ladan wo egbe eken no kan mo eken be no pe ame pelepele no kan mo ere ko mo eken no kan mo pelepele ni no ke gbo pe ade no re ku o ro pe a o ma de kan ni o mo lade maga egun kan na o ge no do ege no ya mo bo ni aka ipe di gbeno ire ba ege ni egbe ya fa oku egbe ya mu oku oge ya la kan re o be ya kan we no pia we gba okoto en wa kan o yen egbe no mu owo kan we o a no don ta o we no vi yo to rio ukini gba ne gbe ya fi were ni o wa re o sere ne gbe ya gwa lopia yen ra yin oyin eso we abi yen ege ni ya run pon igba gbogban igba oyin gbogban upon no run o gbe ba o be fun ege ni de gbe ya mu yen sewe ni ege ni ya run upon ni igba oyin gbogban everyone say no buy o be run gege bamba na o poni e ban yen be dogbe mu poni o be fie yen ga fie yen dagu we o no we do we ada yen tu he no bi kon e tu e no bi kon yen we dege o ifun poni o we gbe fun o se ba pa we wen na wa to liyan o bo to liyan ba wo na e to bi yen ka mu we egbe ya wo yen sewe ami egbe na u kan ipe di gbe ni agbera o iwe bu ege no ya mo bo men dege kan ni ma ki omo o mo egbe ni mo bo men yen su an fi panike ipe di gbe ni agbera ogo na wa get mo na dia ge na wa se mo ke run dabo iyan ibe megbe na ya mo bo men igba na de gboko fi were ebuki orusu emi no sie ni yin na ho wa te lo biere ohun a o ni mo bo won so kun we ga o pa don we bi u be kun fi be no wa yo zo we o ka no emi we be kun ifi be no wa yo uzo ege ni gbe ya mu sewe ni ege ni we ya manenwon igba varede manenwon igba rede ege ni yen wa be kue yen be we he o a ege ni ale ti yi una bo we wa gogo o pa o poro ka o na gogo ni ne o be o fe dori we o be o salo bo agi we ni o ri we no pia we wa mu hu ko we wa de gbe wa lo wo be
Again, if you so do again, or do again bedsheet. Upon where I wapu, if you say do again your well, where Pagbina, Okoni on do me away, or again, okay, don't give you to be a dagger. Or second, I hope more. Upon the equine. Ne obie ke o kekebe ogwanja no leba no wa ekwe no ho ye to boy wa o wa wo malu o wa mu fa ye to boy ya ho no da ye ke ne mi gi e ko okwa ni o gi ba yo o ye poto we na gete mami o ho na mie isoken we mi lobi ba sena na kana Yinga pagbe wet obeno ri we ni de duzo la de kere don obeno ri we no plan wet e o yin ya mu eti e coffee ya pe mu re na amubo ade ege no ya na we e coffee we eti we ore wa na ne uyo saloba nu dazi wa sha we uyo saloba Wàyà wẹ̀yẹ pọ́n owó sálóbùà èpọ́n owó sálóbùà. Àgbọ̀n náà rien gbé èdè ìmọ̀nà lábẹ́ ní sálóbùà wí náà wá yé. Wà wẹ́ sẹ́ ebi ẹ̀dọ̀ wà lọ́rẹ́ wà gbẹ́bù ẹ̀ wà ló dáhùn ẹ̀ máa gbọ̀n. Wà á rí ibùdó owó sálóbùà. Núpọ̀ gé ẹ̀fà náà sí ẹ̀ nìkò náà yé he wíyàn náà sí òwò ẹ̀bó tọ̀ wọ́ ọ̀sẹ̀ ẹ̀yìn lórí ẹ̀wà ìdàmẹ́ ìpè àyàfẹ́ wà dáwé. Ó di ọ̀rẹ́ ìlórí ẹ̀ ní pé a máa èmi náà yìí kò sí òwò ẹ̀bó tọ̀ wọ́n sì gbí lórí ẹ̀ èmi ìfànà àtọ́gá fi wèdè nà nípò kí ìfànà náà ó di ọ̀rẹ́ ìlórí ẹ̀ ní pé a máa iye ra mi lúwà ẹ̀mì àti ó di àmẹ́ eke náà di mi náà rọ̀ náà yà ó dẹ́gì ọkọ̀ bẹ́ẹ̀ rí lóbi ẹ̀ ó di bẹ́ẹ̀ rí lóbi ẹ̀ ní pé a máa hàn òpè àwọn èèyàn ògọ̀ta wà á kéèké sọ́bẹ̀ ẹ̀ àkọ́pọ̀ màhíà náà wọ́n eke ni mà náà wọ́n àkùn mà bẹ́ẹ̀ rí lóbi ẹ̀ òhàn játàrí gẹ́gẹ́ bí lóbi ẹ̀ ẹ̀mẹ́kẹ́ òhàn játàrí ọ̀nà tẹ̀lé àgbẹ̀ asán awe tí ma nọ dùn yẹn ayáta mi mà bí gu yẹn wẹ̀ ni mà níbi ẹ̀ka náà dọ́wà tẹ̀mí kí á tẹ̀mí ọ̀wé agbọ̀nfíwòrì ẹgbẹ́ ọ̀wé rẹ̀ ní ẹ̀nà rí ibi ẹ̀ka àwọn yẹn náà gbídò ọ̀wé yẹn gbídò ní àwọn gbídò ẹ̀yàn wà lóò ó sákún ẹ̀ ọ̀wé ìgbà sọ kọ̀kọ̀ owó náà kẹrin àwẹ̀ gbídò ẹ̀yìn náà wà lò ó wọ́n ní wẹ̀ ìhun yẹ̀gẹ̀ náà sọ́ǹgà ọ̀pùn háì ọ̀wé ọ̀kan paná wẹ̀ ètú he ọ̀wé ní wọn wà hẹ̀mẹ́ ní ètú he ọ̀wé náà wà fẹ̀rẹ̀ ẹni wọn wà atẹ́mẹ́ni atẹ́tù he bá atẹ́mẹ́ni àmáyé mi nù táyẹ̀ ọ̀wé dẹ́rẹ̀ ọ̀ àwọn akùnrin àyà òkọ́ náà àwẹ̀ dín yókò wà ẹ̀yìn àyà bìyẹ̀ uko na na we dije ko yan ya bi runda yan we tuhe pege ni ohangi magun kan emi lobie runda ni mane ibie digwe mama odi ore ilobie mama o ilobie won din u da ho kaka bon making na on e na u time we ya man mi wà nà ọ̀rẹ́ mi orí ògbẹ́ náà nà ọ̀hẹ̀rẹ̀ nìta náà wà bẹ rí orí ògbẹ́ náà wà bẹ rí nọ̀wà bẹ àrílò náà wà rí nọ̀wà bẹ nọ̀wà pẹ́ yìí náà yà má yà mí ní agbọ̀n mẹ́kẹ́ náà ká rí ẹ̀dì mà náà dò nọ́kẹ́ dọ́gà fún yọ nọ́kẹ́ dọ́gà má yọ ó sà gíé nà tá náà ó sà yọ gíé nà tá náà ẹ̀ ọ̀rẹ́ òwúrẹ́ ẹ̀ mà tá náà ẹ̀ ọ̀rẹ́ alábẹ́rù ẹ̀ mà tá náà ẹ̀ ọ̀rẹ́ gàwẹ́sẹ̀ mà tá náà osagie natana funda mi lobi e no ma sokan ozago pe akiboku ozago no me
Ozago me. So Benjata, I got in on. But you're banning on. You're my own cocoa about here or Rodo. I cocoa no about here or if we get Taladian. Oh, di okay, il lobie. Nick Piaman, Borio di lobie, Nick Piaman. Dia, ekbao. Borio di lobie, Nick Piaman. Et d'abord, il y a romance and foreplay. Il y a beaucoup de maladies. I do have a doctor Yankee, and no one Yankee, walking. Ignore la dernière, mais canard, man. Oh, dear, we love you. Number one, no romance and foreplay. Romance, oh, keke. Foreplay, oh, gege. Comment? Oh, keke. Ou gege. Oh, keke, ou gege. Akwa kube. Then we love you, make it a yoko. Manik, we are. Mama ebe na yagbo keke he. Oh! Oka no wa ton le han gbo no wi ade. O fo le gba igi ne. O iso wa dia o sa me no yakwe. Awe ni e do agbo gbo keke. Bokede. Bokevade. O ni yebe kege. O ni yebe miku. Uwe aite me evenie we so ku mama we o e baba ma na ya gbo keke he ikwo ya fe no ri on do mi te be mo tedo be ga bi yima no kwa ya ke ya se gba bi yima eri mama gun ya gbo keke ye Eri mama gu iku gbo keke ye. O keke o sa lo bo ni ye ba. E ba ni egbe ke do pa oku ori lobia. O keke ni akagbe. O kuma e mata e wa no. We go ke agwo oku gbo keke be no keke. O ko ni do azu gege be no keke. O ko o gege. U gege ni ogoku. O keke ni ogoku ya. Yee bo pe ya gbo keke bo ya gbe o ba boko ni ati ilare na do gbo keke en do gbe o be dio siko bo kan o keke we yi sun keke yen do adu ya gbo gege yen ga en ugbo agbo keke yen be mo gbe ko we yen ibe mo gbe ko we igba na ya run pon o be fun opa Enwere ni enu pongari o ete ye upon hinu meke na dege o e mo dede u ge vi no saloba yi egbeku egboku ge emi no saloba yi egboku na ya go egbo keke ni emeke na do wazu gege o ka o enwe oku wo ma vi ore yi ba wo ma wo no la dia go ya la dia enwe oku to be don upe mo oku o mu dia dan kokoko o mu dia kokoko o keke no he upon la dia o keke no he ewu na yo la dia iku so amegbe wu na ne o wi eri wu na epe wen ni o wa yi so la dia wu pon upa enwe no mu yo e wo se tian o wu dia yi do keke e se tian upe wen na yo so la dia ege so bu ki opa egbe na taban ege afi we di ore gboko be na taban o mege nu pe won roko no ya don be ne kia don e mata wa no o mege no ya don be ne kia don we no pera yo borra e pe won ni una yo borra o pe won ni odo doyo du dege e so lo bo aye e be ri o e be oku ni o ye e be ri o Upe weni onyo ye eba e no na nile ko we nuwe ma e dagi upe weni na muno boni won weni we ga be you unu wa be kan onyo o ni o mi uzogbon o mu le lottery ohun le to wa mi mia o yen to biyan yen ge ni ayo biyan obiyan pa enwon ni nuwe meke na won se meke na won mi se meke na mi se o yo boy pa yen wa mi mia o
du we ma iri uki ne ke ma asuki ha aite me ni ma me no demu bu pe gwen sare body ne eri ke ba ebe ye we na gbu we bo se ni ke bi ku na do apolo so ipe ai de do pa abian eva du ki opa bian eva pe ke bo ku wa do lo ito yi tonton o ye leku o akia o awege o akia o awege o exe polo ke beni exe polo o do ka o awege no pogeba o do wa bi yo bire o ya akia o bi yo bire bi obana igwe so de ke beni kaka bo kankan o akia o anwin egbe do wa ke be vano yen rakian yen vani ra anwin egbe be no sado boye no mo ta mo ye be rio ikwe so yen metana ye ke bi an ro nwin yen na ipa de ge be ni ke be ni ya nwin e ke ai ba ni ta an ka oi ba o pagbe awon ya de ge ni eri o saro boye o we ihe aka no saro bo ma yes ya ha ona odi no da bi lo bi enwe ni ikebe ni eto uhe no sal ton le ga owe ni o saro bo vio eri o ka be me o saro bo vio eri a o keka no pe ya dare to uhe ni awi eko ya wa fi we bang unda etoni o me no salo ya ka o wa bi kon we na ribibi o do salo ya ka e ga di mana wa de e di wa na de etu eyan silo ibi o de na do abi gado yo ba mu enwen oku o be bun yunu e ri mana de ba mu enwen yunu so pa kona o kenopa ogo saluba ya ke wa pado bi akwara unu ogo akwara unu oku oreba o pe do munu ogo yan do mu te jogo ku akwara unu beba yan eva ikoko miemio o ti ni so won o we Oni odin ori lo bi eni pe ma akwara unu o wa no se siga o kan eyan o yan le na akwara unu na o wa no ri ebe o kan yan le na so pongo ga yan we so mi no saro ba ye ke we na no na bata ba no ya gbe okeke enikin o dolu no yi no ke ba akpiko igbokwo yi ona ori bayo ore buhi don wa ka owo oni ka ide de we na ge iroku na ge igaga kwa oni to boy wa tombu be ne ke patomo bi en to boy tomu so pa ke no ye osupon gogbe a se de daga ikpan bo pe ai wa de kan o fo we obokian o obokian o o pa no se ti yo bo re mi ni o ga ro ya piko ni o ko ni sun ga la bu gbe vie evi no ye bi hin no salo ba bio we gboku mata da de o estrogen ke be do progesterone estrogen ke be progesterone yen sun ga la de we gboku o la de we gboku o ye seke o ye vieke o ye seke Degi ma de bi o piano don go elobie ewi ni o ti wa la ye ewi ni yokoto jaka o pa wa yo bo kan gbe ya fo on ba yiwe o da pa o pa ni okwo ni ewi ni wa o wa tore ye ewi no yokoto yin la uga o ya be mi no yokoto o wa re yo wo ira mi we se ba na wo de gbe on a point of no return. Wa we se bana wo de gbe okuo ni o kan wa re we sila o piano man egbe o piano sa ti we ni na
yẹn ìdè ìwọ náà tó ṣe bàbá ṣe ibi fún ẹ̀fá okò mú ọmúdà kọ́rẹ́ ni ọmọ ká máa wẹ̀ lóbi yẹ nínú okò ọ̀hún tó bọ̀ ẹ́ lóbi yẹ nínú okò ọ̀hún tó bọ̀ ẹ́ jẹ ogbẹ́ òpè àmì ẹ̀kẹ́ náà rèé nù áwò ọwọ́ mímíà o ẹ̀kẹ́ tó pẹ́ ní ẹ̀yà láwọ́ gbòkó ni òkò ni wà mímíà o ọ̀kẹ́ wà pọ̀ wà jáwé lájà ọ̀kẹ́ wà pọ̀ wà zebo bàdó caustic iye mẹ́ ehe o iye ẹ̀kẹ́ tó yà fún ẹ̀ sí ọwọ́ òpè àná èrú yé iye máa èrú yé ọwọ́ náà mìíràn ni ọwọ́ ugwu afẹ́bọ́ ya mẹ́nà roro ní ugwu afẹ́bọ́ yìí ni ọ́ní ọ̀kẹ́kẹ́ ní kàbá èyí ó sàdọ́bọ̀ ayé ẹ̀ dọ́gẹ̀ kẹ́kẹ́ kẹ̀wẹ̀ ògẹ́gẹ́ òkú ìsùn azú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yà gùn wọn ni nọ̀nà sẹ́bọ̀ bàdó ni ọ́ní ògẹ́gẹ́ ẹ̀yẹ́ gẹ̀nà ya fi òwò dàdúkù ẹ̀yẹ́ gẹ̀nà ya mú un bayótọ̀ ẹ̀yẹ́ gẹ̀nà ya mú un dédé ẹ̀yẹ́ gẹ̀nà ya gún aládé ọyàn mẹ́yìn dé èbí ẹ̀yà hàn rí ẹ̀yàn wá o. òkú gẹ̀ẹ́ o ìgbọ́n yẹn bàjẹ́ gbọ́n ní ẹ̀yìn abẹ́ o àwẹ̀ dọ́kítọ̀ ní amẹ́kẹ́ náà ẹ̀yẹ́ mi kùmọ̀tà wọn náà ẹ̀yìn náà báyà gùn kan men and women orgasm èèyàn pààrọ̀ ọ̀ràn tiẹ̀ orgasm oni oyegen no salobo ya migbina o piabo ko awe vian ilobi efo o salobo ya migbina agba lo ewe dabo ogen no plan ya ni no ya so igbe orure ewe gbo ko ni o plan ni ite rure iwe gbo ko ni o da ho o ko ni yen awe ruro yen iwe gbi yen ogbenso gbava nkpogi agbonso gbaha ohementa yebe rogi igwe gbiyen ugbenso be na mawe ka iku rura igwe gbesi gba iyan mawe o agele dian o rura igwe gbesi gba iyan egene ya rura ni u akabo gba okoto ahuna emi no una gba okoto we no pia we be dege goge ku oladia to rura yoto o ego ka oni o we yẹn gbé ní ọdún rọpá ọ̀dọ̀gbẹ́bẹ̀ wọ́wẹ́ ìgbàfọ́ ètè ìyẹn bí rúrẹ́ ní ọ̀dọ̀gbẹ́ nógẹ́gẹ́dẹ́gbẹ́nà ọ̀rọ̀ ẹ̀rẹ́ rúrọ́ ní ọwọ́ agbàwẹ́ gìnà gbé kankan wẹ̀ má tẹ́ ẹ̀rọ òwúkún wẹ̀ èyí gbẹ́gbẹ̀wẹ̀ rí ọwọ́ agbàwẹ́ gìnà gbé kankan ìrọ̀mí èdèkùn náà gbẹ́gbẹ̀ èyí ọ̀wà náà o máa ń ro ẹ̀wọ̀n ọ̀fíà yìí máa ń bí kéde kò náà fíọ̀mù ayé dẹ̀ èyí ẹ̀fún ẹ̀wẹ̀ bòrò díàn ẹ̀gẹ́ ní kò yá fíọ̀mù pé ayé ẹ̀ tọ́tẹ́ gẹ́lẹ́ ó náà wá fíà yìí o bọ̀tì yẹn nìyẹn ìwẹ̀ gẹ́ ní ọ̀fíà yìí ọ̀sẹ̀ yìí ọ̀dọ̀ wò gbé adé agbọ̀n ní ká mà wọn. ẹ̀gẹ́ tó sọ̀rọ̀ bọ̀ ya mú ìgbìnà náà ọwọ́ àrùn rẹ̀ kọ́ àná ọ̀pẹ́ náà òkú náà ọwọ́ gbẹ́dọ̀ mú òmù hẹ́ ọwọ́ agbọ̀n ẹ̀gẹ́ tó ń yarú rẹ̀ fún yẹn wẹ́rẹ́ gbẹ́dọ̀ mú agbọ̀n hẹ́ ọwọ́ mọ́ náà dàbíẹ̀ ọ ní ọsẹ ẹ̀ ní ìlóbiẹ̀ náà yẹ dágbọ̀n pìá ìtàn ọyọ pìá tọ́ nda ìpìá wà rú rẹ̀ yìí náà rú rẹ̀ kí àgẹ̀yà náà wà rú rẹ̀ yìí tọ́ ẹ̀gẹ́ tó yà rú rẹ̀ kùá tọ́ ìyẹn bẹ̀ dọ̀gbẹ́ kìí mọ́mọ́ ọdọ̀gbẹ́ kìí agbọ̀ngbọ̀n yes regeneration oyi piato gedo kikino ro men and women orgasm gbeni taban anything men and women ejaculation taban ya ro iwegbe okoni ro iwegbe opi ara ro re egbe iwo gedo salo bo wa ya ye anything opi ara ro re iwegbe ku egbe iwo sokun ma idego bodon pa gba obona pa ni adege ni gba obo yan iri so koma efo wa o o ma efo wa uwe gboku o me na te G-spot e na te G-spot oruwe gbe uwuhe ogoku egboku ano time again no time oya you pe kan wa ni
o pega o pega se tin ona tin e ta dege o e ta dege o ke ga de kan e na te G-Sport ni e ba ni ma te adese ogoriri o yama adese oriri o G-Sport adese oriri e jini e ni o ma no e the doctor of Germany you mi o to ere e ko paro na te G-Sport Grafenberg, how to penny? Grafenberg. Ana yeni enta G-Sport. Or wegbe oku, ruwu evun. E kana setin de kala oku a tewanta mawe. Oku a tewanta mawe. Ama ifo da ho. E kana setin de kala ari dege yo atin de kala ona atin wen oku a rurela dian oyeba hio. Oku arure ladian urure na orure ladian odo yeba hio we kwe hondere ahio na fini noku ahio na kana ino wegbo ku eniki iku ma ona sokni iku oge ebi ore na ode de on yan be bu no be on ebi na te G-Sport Ikpian bo pia we setin so. Zabe ne igboku din se. Ikpian bo pia o we setin so. Ikpian bo pia so na re. No we no ni ai mo hin ka kan no. E te mo hin oku oni o saladian o wa hi oladian o wa sakwa. Oku a tin sakwa o bi no ari e. E ba no le ke wo to bo ya lefu. Obega eri okoni ebi no salobo ayi ona kin inú wà ní pia o egboko lo yede una we ayo na fe ni ba odugun bóyá fe una egboko lo ye wa ayo na fe ya ayo amena la diane ya ayo ìyẹn tí a ó dẹ́rẹ́dẹ́rẹ́ làdíá ọwọ́ kúkú ìkóso wà pàgbé ọ̀hán dẹ́wìdì ọ̀hún wà gbà pàgbé ǹda yẹn ó wà híọ́ nà náà dẹ̀ wú yẹn híọ́ yóò wá yẹn wà gbà pàgbé ẹ̀ á híọ́ kẹ́ ẹ̀ náà pa ẹ̀gẹ̀ kó ewé ìgbé mu ẹ̀ dẹ́ ọ̀ sà gẹ̀ sàlàdíà ọgbà yìí ná nìkànnà gẹ̀ híá ọ̀yà sunu ní ogo keke náà gẹ̀ híá àdésòrìrì náà ǹda sẹ́tì ń sọ gẹ̀ híá òkú náà tó yí ọ̀rà dìá ní náà sàkóá ní ọyẹ́ bá yọ ní gẹ̀ híá ọ̀yà sùnú pọ́n gẹ̀ híá ẹ̀yìn ayá ó sàlọ́bọ̀ ayá mú ìgbìnà gẹ̀ híá ó sàlọ́bọ̀ ayá mú ìgbìnà bọ́gá àdésòrìrì náà lọ́dọ̀ àhíọ́ ní gẹ̀ híá yọ sùnú ẹ̀gẹ́kẹ́ náà rí àsùnú òkú wa lè máa ń wẹ̀ igba ààrẹ dẹ́ òkú wa lọ okun ọkàn wa lè máa ń igba ààrẹ dẹ́ ààrẹ náà wẹ èkì àsọ̀rọ̀ ìkù èso yíyan sẹ́ ti ń sègbè à ẹ̀bẹ̀ náà yẹ gbí àyìnsẹ́ ẹ̀bẹ̀ náà yẹ tẹ̀mí àṣẹ ẹ̀bẹ̀ náà yẹ sìmìyàn fìyàn ẹ̀bọ̀ pìání ẹ̀bẹ̀ náà yẹ sìmìyàn òkú ní ẹ̀bọ̀ pìání ẹ̀bẹ̀ náà yẹ sìmìyàn òkú ní ẹ̀bọ̀ kò ní ọ̀wọ́n tọ̀ yíyan náà sẹ́ ti ń mi àdẹ́sẹ́ òrìrì náà ọlọ́gọ́ yẹn ti sègbè à ọlọ́gọ́ yẹn ti dò sègbè à àbẹ̀mí ìkù èso dọ́kì náà wáyé ọ̀dọ̀ alẹ́ lìbíẹ́ kíkpìá òbí kíkpìá ní máa yẹ kí náà wáyé àdẹ́sọ̀rìrì náà ọdúnṣẹ́mi ló bọ́ kàn ọdúnṣẹ́mi náà miẹ́ òkú náà mi ò pè náà hàn ẹsẹ̀ tí sòpè á ní à wàdó wẹ́ni màá wọ́ wẹ́ yunifásitì ẹ̀yìn náà kí o yìí màá wọ́ màá mọ̀ bí ebè náà yà wọ̀ ọ̀nà ẹ̀yìn náà hàn wọ́ ẹ̀bí báyìí àná hàn wí làbòdẹ̀ ọ̀nà ẹ̀yìn náà miẹ́ wẹ̀ sinimá bẹ́ẹ̀ni máa wọ ìrèpé ẹ̀ náà abẹ́ ọ̀bọ nàgẹ́rẹ́ tí ebe yáà ẹ̀mí nàti 600-700 level 600-700 level ẹ̀ náà tí ebe ṣe wá ǹda ibùdó ọ̀rẹ́ ọ̀gọ́ hẹn ẹ̀yìn mẹ́wù ẹ̀yẹ bẹ̀ yunifásitì ní yóò kéèké ibùdó ọ̀gọ́ hẹn
ibudo ogi ohene wana mi ibude ore egbe wana mi ibudo odo wane wana mi ibudo ori lobie wana mi ibudo ore iwina ibude na mai mara mi o ise wa ya fe be wa bu se na gbera yi se iye han obona iye ne obona so bo weso mana mi uwi ogbera uwi na po edene yo so sa wa ya akian o ekena gbin share yi wa ya pion no wa gbegbe se ekena gbin subscribe yi be YouTube ya wa lonu yo apion gbin ni won yo dan hu dan na be ke dan we gbe awe dan awe ya gbe no titi yo na do we ami na mi bo ibi e wo di ka ya we na gbera na le ba mare e kan te subscribe ni ya gbin ni won yo vi where they where high na we dan do gbin ni ayo o kan we no gbin ni ayo o da fun we no gbin ni ayo no make dan bun oni die ma we na mwe o re donatana o me no kinu we ebo igile gbaje na agwa lo to me no kunu we e oge meku e oge akiyeye o me do to ga mani ma ya o ise o me do ga mani ko ya ise ilobi e to ga ati en pia ise ilobi e to ga ati en ko ise ya ge na lu ya fa ya o ya ki omo agbon kan ni uzu arun de so pan orien ro ora si baba o ise orien agbon sare ba yinu wa ora si wa ya bo ise wa ge iku egbe mu wa ge ile nu orien wa ge ile na mare do be ki omo ge bi bio o be ki omo we no ki omo be bio e ja fi amo ni we fi we ikata ma won de o ha me gba mo ma na do mama lo bo wa ke I ma we gbagbon uwe mi be no keke uwe no pa be no keke oko ewe no keke oko we kweti gba ogun yeah gegedege so gegedege ha gegedege na gbon yi we ta kon begedege evade begedege ha gegedege ye re babo o yi lo bi na re babo o gba babo ya ewen ni ne godo ni o babo we no plan ni o we no do fun no ga fun e da gbon ya o ko I me ma zo meta o so gbo meta o fu igbo ni ya o so gbo ogu ahịarọ ise o fu igbo ni ya o so gbo ogu ahịarọ ise o wa gba be 1 hour na sun na o ga ri run jo so no ya o so gbo we said na ebe no ri mama ri na do ogoro me ilobi ogoro me la o gian ya wi mi gian ya en egbe gian ya do lo tuto wa yi gian ya do tuto wa yi egbe gian ya do lo yi ni ma ne do wa mu ayo ni ma ne do wa won ri entien ni ma ne do wa won ri entien na yo bo ki egboru na ga mu nu so se gbonu na ga mu enwe tutu si so se gbe na mi o padon yo bo ra ma kebe no me o ko ye ge mo ko wa ye kwa ge mo kwa ga ye ko e ki mari mesweswe e ki mari gezu wunu e ki mari gweza bo o saro bonu dazi o rien ni ya gbon ge be si ma bo be no be si ma we o bo be no be se bo Beni Jésus Christ ise Beni Jésus Christ ise Beni Jésus Christ no be saro bo ise wa yado asetin su ni ebo hia o komen iye ha 120 robona 80 robona wa ma o so ba fiambu wa ya o wa ya pion o re share wa ya pion o re subscribe la ho wo wa ya pion e 1000 me bo kwa lowo ake yen go na so mi ake ko na yo e 1000 mama e mi 600 ewu wa ya pion o re subscribe ni la ho ya pion o saguwaro wa we babado wa we yeye do wa we temi ha do wa we ebi egbe do o we kiyan iya ko na de Wednesday ma do nerun wo sadun dazi na re do mu ma mi wa wo ma do nerun wo sadun dazi wa ko yo wa kion we o bye bye